Ibùdó ìtàn lórí Yorùbá Tales TV. Fún ẹ̀yin tó jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń wò wá rèé lórí ibùdó ìtàn lẹ́wà ní Yorùbá Tales TV. Ibùdó ìtàn lẹ́ẹ̀ tí máa rí ìtàn ìdánilárayá lóríṣiríṣi wò àti àwọn ìtàn tí ń mú ìrántí ìgbà èwe yín padà. Ẹ sì tún jẹ ẹ̀bùn kékeré bí ẹ bá dáhùn àwọn ìbéèrè wa. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́ àpamọ̀, ẹni tó bá sì gba àlọ́ wa dáadáa á fún ní ẹ̀bùn kékeré kan. Àlọ́ o, àlọ́ òrùkú tindí òrùkú tindí òrùkú bí igba ọmọ gbogbo wọn ló jàlàgbà lé lọ́wọ́ o. Kí ni o? Ẹ jọ̀wọ́ ẹ bá wa fi ìdáhùn yín sínú comment section wa. Bí ẹ bá wà lórí ìjókòó ẹ bá ń jókòó dáadáa, ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì wá nǹkan fìdílé ẹ bá wá nǹkan fìdílé o. Èmi ń bọ̀ náà. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Babájídé. Ẹ máa wo ibùdó ìtàn lórí Yorùbá Tales TV. Ibùdó ìtàn lórí Yorùbá Tales TV. Ẹ káàbọ̀ padà. Ní báyìí a lọ sí abala tó kàn lórí ètò wa níbi tá a ti máa kẹ́kọ̀ọ́. Lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa ìkíni ní ilẹ̀ Yorùbá. Ní ilẹ̀ Yorùbá a kúndùn ìkíni àti ìbọ̀wọ̀ fágbà. Ẹ jẹ́ n fún wa lápèjúwe. Bí a bá rí ọmọdékùnrin kan tó pàdé àgbàlagbà lọ́nà tó fẹ́ kí àgbàlagbà ọ̀hún tó wá fẹ́ bọ̀ ọ́ lọ́wọ́, irú àgbàlagbà bẹ́ẹ̀ lè béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣọmọ Yorùbá ni ọ́? Bí kì í bá ṣọmọ Yorùbá wọ́n lè dákẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ o, ṣùgbọ́n bó bá jẹ́ ọmọ Yorùbá wọ́n á sọ fún un ni pé ìwọ èé ṣọmọ Yorùbá gidi o. Ní ilẹ̀ Yorùbá ọmọkùnrin á máa dọ̀bálẹ̀ tán gbalaja. Èyí ń túmọ̀ sí pé gbogbo apá rẹ̀ àti ẹsẹ̀ rẹ̀ àti àyà rẹ̀, gbogbo ara rẹ̀ ni yóò wà ní ilẹ̀ẹ́lẹ̀ láti kí àgbàlagbà yìí. Bó jẹ́ ọmọbìnrin ni, orúnkún rẹ̀ méjèèjì á máa kan lẹ́lẹ̀, yóò kúnlẹ̀ láti kí àgbàlagbà. Ní ilẹ̀ Yorùbá bí a bá fẹ́ kíni láàárọ̀, á ní ẹ káàárọ̀ o. Bó jọ̀wọ́ ọ̀sán ni, á kí wọn pé ẹ káàsán. Bó sì jẹ́ ìrọ̀lẹ́, á kí wọn pé ẹ kúrọ̀lẹ́. Ní ilẹ̀ Yorùbá a kúndùn ìbọ̀wọ̀ fágbà gidigidi. Ohun tó ṣe kókó gan-an ni. Bí a bá rẹ́ni tó ṣẹ̀ bímọ, a máa ń kí wọn pé ẹ kú ewu ọmọ o, tàbí ká sọ wípé ẹ kú àtọ̀runbọ̀ o. Bó bá sì jẹ́ ènìyàn tí èèyàn kú fún ni, a máa kí wọn pé ẹ má fọkàn báyìí o, Ọlọ́run á jẹ́ kọ́jọ́ jìnnà síra wọn. Ẹ̀yin tèmi mo rò bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ lónìí ṣá, bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀yin lẹ́dẹ̀ mọ́ nínú. Èmi ń bọ̀ náà. Ibùdó ìtàn lórí Yorùbá Tales TV. Ẹ káàbọ̀ padà. Ní báyìí a lọ sí abala tó kẹ́yìn lórí ètò wa tòní, níbi tá a ti máa pa àlọ́ àpagbè. Àkọlé àlọ́ àpagbè wa tòní ó dá lérí ìjàpá tìrókò ọkọ Yánníbo àti ìkòkò òye. Ní ìgbà kan láéláé, ìjàpá gbọ́ wípé àwọn òrìṣà ìlú wọn ti kó gbogbo òye ìlú sínú kòkò ńlá kan. Nítorí ọ̀kánjúwà ara rẹ̀ ó fẹ́ gbogbo ọgbọ́n yìí fúnra ẹ̀. Ó sì pinnu lọ́kàn ara rẹ̀ pé àfi dandan lákòun lọ tọ́jú ìkòkò yìí síbi tí ẹnikẹ́ni kò lè rí. Ní ọjọ́ kan, ìjàpá gbé ìkòkò ńlá yìí ó sì bẹ̀rẹ̀ sí ní gun igi ńlá kan láti lọ tọ́jú rẹ̀ síbi tí ojú ọlọ́mọ ò tó. Bó ti ń gun igi yìí ló nira fún un láti gbé ìkòkò náà dókè nítorí ìkòkò náà tóbi púpọ̀. Ibi ó ti ń gbé ni ọmọ rẹ̀ ti rí. Ó sì wí pé bàbá mi, bíbí ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá de ìkòkò yìí mọ́ ẹ̀yìn yín, a yára fún yín láti gbé ìkòkò yìí dókè o. Nígbà náà ni ìjàpá wá gbójú sókè tó rò wípé mo mà ti ṣàṣìṣe. Pẹ̀lú gbogbo ọgbọ́n tó wà nínú ìkòkò yìí, ṣé ń tún máa nílò ọgbọ́n àti ìmọ̀ràn lọ́dọ̀ ọmọdé ni? Nígbà náà ni ìjàpá gbé ìkòkò yìí o tó sì fọ́ ọ mọ́lẹ̀. Gbogbo ọgbọ́n sì fọ́ká sí gbogbo ènìyàn. Ìtàn yìí kọ́ wa pé òye kì í ṣe ohun tá à ń dì mọ́ra. Ó dára ká máa pín ènìyàn. Òye á máa tẹ̀síwájú, á máa gbẹ̀rẹ̀gẹ̀dìgẹ̀ bí a bá pín láàrin ara wa. Ẹ bá wa fi ohun tí ẹ̀yin kọ́ nínú ìtàn yìí sínú comment section wa. Kí ẹ sì má gbàgbé láti sọ fún ọ̀rẹ́, ará, ẹbí àti ojúlùmọ̀ pé kí wọ́n máa wo ibùdó ìtàn lórí Yorùbá Tales TV. Èmi ti yín tòótọ́, Olúwabùsáyọ̀ ọmọ Òdúyọ̀mí. Èmi lọ́mọ Ìjẹ̀bú-Igbó,
ọmọ òkè àgbo bèjé bèjé palẹ̀ ọ̀ pàtà ọmọ òkúta gògògò lójúde ẹbínúkú tí ẹbínúkú kọ̀ọ̀kan ò jẹ́ forí kàn án èmi lọmọ jàpárá kóbùbọ̀sẹ̀ akórógbó bọ̀dùkù èmi lọmọ bóòtú ọmọ ọ̀gáàjì èmi lọmọ amérọjà sógun bí ẹran bí elédùwà tèmi bá fẹ́ àá tún máa ríra lọ́sẹ̀ tí ń bọ̀ ire o.